Òwò iṣẹ́ aṣọ òkè tí mo yàn láàyò ó jẹ́ òwò tí ó gbé àṣà àti ìṣe orílẹ̀-èdè wa lárugẹ àti pàápàá jùlọ ó tún jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó fi ìṣe wa hàn sí àwọn tó wà ní ìlú níbí àti àwọn tó wà nílùú òkè òkun. Púpọ̀ nínú àwọn iṣẹ́ tá ti ṣe fún àwọn tó ń jẹ́ oní sinimá ó ti gbalẹ̀ gidi gan tó jẹ́ pé àwọn èèyàn ní òkè òkun ti rí, àwọn èèyàn tó wà níbí báyìí náà ti wò. Ní ìlànà yẹn ó gbé iṣẹ́ wa, ó ń fi ìṣe wa àti àṣà wa ó ń fi hàn àwọn èèyàn so wọ́n mọ bá a ṣe ń ṣe àwọn nǹkan wa. Òwò kejì tí mo dáwọ́lé lórí náà tó jẹ́ òwò cookery, ìyẹn jẹ́ òwò tó gbé oúnjẹ ilẹ̀ wa tó gbé jáde tó dẹ̀ gbé lárugẹ tó fi hàn àwọn ènìyàn bí kò ń ṣe jíjẹ oúnjẹ yẹn nìkan bí ó ṣe bí a ṣe ń palẹ̀mọ́ oúnjẹ tá à ń fi hàn àwọn èèyàn láti rí. So ó gbé ìṣe wa, ó gbé àṣà wa jáde, ó dẹ̀ tún gbé oúnjẹ ilẹ̀ wa náà ó tún gbé síta fáwọn èèyàn láti rí àti bá a ṣe ń ṣe wọ́n. Àwọn òfin tí àwọn ìjọba wa ń fi lélẹ̀ láti fi jẹ́ kí àwọn oníṣẹ́ ọwọ́ bíi tèmi kí wọ́n lè ní ìlànà láti tẹ̀lé díẹ̀díẹ̀ nínú ẹ̀ ó le jù fún wa. Bí òfin tó fi lélẹ̀ fún wa tá ti máa kó nǹkan láti òkè òkun wọ ìlú wa, tí wọ́n bá lè fi òfin yẹn kó dẹra díẹ̀ kó lè fún wa láyè láti ṣe iṣẹ́ wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àti ìkùnà díẹ̀ tá tún máa ń rí òun tún ni ti iṣẹ́ mọ̀nàmọ́ná, because iṣẹ́ táwa ń ṣe a nílò iná láti fi ṣe púpọ̀ nínú àwọn nǹkan tá à ń ṣe. Bí irú nǹkan tí mo wọ̀ yìí ń sìn, gbogbo iṣẹ́ tó wà lára aṣọ yìí iná la fi ń ṣe àwọn iṣẹ́ ìsára aṣọ. Iná wa ò dẹ̀ fi bẹ́ẹ̀ lọ tààrà, kò fi bẹ́ẹ̀ wà déédéé. Tí kò bá sí iná a ní choice other than ká ti ọwọ́ bọ owó kékeré tá a tún ń pa, òun la tún máa tọwọ́ bọ̀ láti lọ ra ẹ̀rọ generator tá a fi máa rọ iná láti fi ṣiṣẹ́ fáwọn ènìyàn. So ìyẹn ń fi ìnira díẹ̀ sí àwọn iṣẹ́ tá à ń ṣe. Tí ìjọba bá lè bá wa wò ó so that gbogbo àwọn nǹkan èròjà tá a nílò láti fi jẹ́ kí iṣẹ́ máa lọ dáadáa fún wa pé ó wà ńlẹ̀ fún wa láti fi ṣiṣẹ́, iṣẹ́ á lọ dáadáa, àní ní wàhálà kankan. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú tó jẹ́ àwọn ìkùnà tó jẹ́ nǹkan tó ń fún wa ní ìfàsẹ́yìn díẹ̀díẹ̀ lẹ́nu iṣẹ́, nǹkan tí ìjọba lè bá wa ṣe fún bíi ti iná yẹn. Irú àwa kan ń sìn a ní mítà, wọ́n ní à láti kọ̀wé síjọba láti gba mítà ní asiti kọ̀wé. Wọ́n ní tá a bá ti kọ̀wé tán á dúró dà approval. Àwọn tí approve mítà, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí wọ́n ti approve mítà tí ìjọba bá ń fún wa ná ó yẹ ká lè sanwó ná. Ṣùgbọ́n tó bá gbé bíìlì dé, bíìlì yẹn á wá tóbi kábìtì, ẹ̀rù abáyàn, èèyàn á wò pa kí wá ní bóyá kí n kúkú máa tanná mọ́, bọ́ tá a bá tanná báwo la ṣe fẹ́ ṣiṣẹ́. Ó fún wa ní ìfàsẹ́yìn gidigidi gan ni. So mi ò mọ̀ tí ìjọba bá lè bá wa ṣe gbogbo àwọn mítà ẹ̀rọ iná tá a fi ń mọye iná tá a lò lóṣù àbí bá ṣe ń lò wọ́n, tó bá lè ṣe kó wà easily accessible kí àwọn èèyàn ní access sí so that a lè gba kíni irú èèyàn bí èmi ó wù mí láti sanwó fún iye service tí wọ́n bá render fún mi. Ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé tó bá máa gbé bíìlì dé, bíìlì 200,000 fún ìyàrá kékeré kan tó ń lo fluorescent 4 àti AC kan, báwo la ṣe débẹ̀? Léèyàn tá lè pè, lẹ́ńtà lè bá sọ̀rọ̀, ní bẹ́ẹ̀ pé wọ́n wá ní bí wọ́n ṣe gbé bíìlì wa náà nìyẹn, òun láti san nìyẹn. Tó o bá tiẹ̀ san wọ́n á ní kó sọ díẹ̀ nú ẹ̀, ìyókù wọn á bẹ carry ẹ̀ over. Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe yẹn ó ti gbà nìyẹn fún ìjọba pé iye tí wọ́n kàn ní. So mi ò mọ̀ tó bá lè bá wa ṣe kí ó dẹrùn fún àwa ọmọ kéékèèké tá à ń wá iṣẹ́ tá à ń rọ iṣẹ́ fúnra wa yìí, á jẹ́ ká ní ìlọsíwájú tó pọ̀. Irú Nàìjíríà tuntun tí mo máa fẹ́ràn láti rí oní Nàìjíríà tó jẹ́ pé ní gbogbo àwọn wàhálà tá a sọ tó jẹ́ pé àti kó nǹkan wọlé láti wá ṣòwò kò ní wá lára. Wọ́n á ní àwọn òfin tó máa fi sílẹ̀ tá a dẹ̀ máa tẹ̀lé àwọn òfin yẹn, tá a máa tẹ̀lé àwọn ìlànà yẹn. Kò ṣe pé kóníkálùkù máa ṣe nǹkan bó ṣe wù wọ́n. Á dẹ̀ tẹ̀lé òfin. Oníkálùkù á ní achievement tiẹ̀ pẹ̀lú ohun tá a bá ń ṣe. Then irú Nàìjíríà tó jẹ́ pé a lè rìn ọkàn wa balẹ̀ tá a bá ní pé à ń bọ̀ wá síbi iṣẹ́, ọkàn wa balẹ̀, kò ṣe pé ẹ̀rọ a máa bẹ̀ pé tó bá máa fi dẹ́nu ọ̀nà sí bíìlì kan ti ń dúró dẹ̀ tó bá máa fi rí bíìlì náà olúwẹ̀ ẹ̀mí àfẹ́ lè bọ̀ lórí pé ó ń try láti sort bill. Irú Nàìjíríà yẹn ni mò ń wò. Nàìjíríà tó jẹ́ pé púpọ̀ nù wa a mọ ọ̀nà tá a máa gbé àwọn nǹkan gbà tí nǹkan bá rú wa lójú. Tó bá jẹ́ pé mo mọ̀ pé àmúti ẹ̀ ní wàhálà pẹ̀lú ọ̀rọ̀ táàsì mi ò, ta ni mo lè pè tẹ́ ẹ máa pèèyàn tó máa tọ́ yín sọ́nà pé arábìnrin nǹkan báyìí tó ń ṣe o, iye báyìí ló yẹ kó o máa san o, iye báyìí ló máa ṣe, tó o bá lè san iye báyìí nígbà báyìí gbogbo báyìí ló máa ṣe. Ṣùgbọ́n gbogbo àwọn òfin yẹn
wọ́n ti ṣe ní òfin ìbẹ̀rù tó jẹ́ pé àwọn èèyàn á wò pé tí bá tiẹ̀ lè ṣe láì má san màá yá máa ṣe lọ. So wọ́n need láti wà a bit warm fún wa tó jẹ́ pé a lè rìn wọ ọ́fíìsì, a lè béèrè ẹjọ́ ọ̀nà bá eléyìí tẹ́ gbélé ó pọ̀ jù fún mi, ọ̀nà wo ni mo lè gbà láti ṣe á jẹ́ pé o máa yọ eléyìí kúrò ò ní ṣe léyìí nìyẹn kí owó eléyìí tó máa san kó lè wálẹ̀, káwọn èèyàn lè máa san owó orí, kó lè máa san gbogbo àwọn taxes tó yẹ kó san tí ìlú máa fi dá tọkàn gbogbo wa dẹ̀ máa balẹ̀. Ṣùgbọ́n pé wọ́n tó bá ti wò pé àwọn eléyìí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ and everything tí ìjọba bá máa gbé bíìlì dé àbí tó máa gbé tax dé báyìí tẹ́ bá ti rí ẹ̀kọ́ wò pa ká pa gbogbo nǹkan tí mò ń ṣe papọ̀ gan kẹ́ẹ̀ta gbogbo ẹ̀kẹ́ lù ń gbàǹjo owó yìí mi ò tí ì san tán, so báwo la ṣe get irú nǹkan báwo la ṣe àwọn yẹn wọ́n ní láti bá wa kọ́ ṣe òfin wọn kó dẹrùn fún wa ká lè ríṣẹ́ ṣe ká lè ṣiṣẹ́ wa láì ní wàhálà kankan. ó ní irú Nàìjíríà tí mò ń wò pa máa lè rí Nàìjíríà tí ọkàn wa máa balẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan táwa náà ń jáde lọ́tà ló ń wò lókè òkun táwa náà ní ń bíbà tọkàn wa balẹ̀, gbogbo àwọn social amenities wa, iná wà, omi wà, títí ìdá tí gbogbo ọkọ̀ mú mọ́ pé kò ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n lè ṣe tán lẹ́ẹ̀kan náà àbí ní kíákíá bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n díẹ̀díẹ̀ náà ni gbogbo àwọn ìlú òkè òkun tá à ń lọ díẹ̀díẹ̀ làwọn náà ṣe rìn tán ń débẹ̀. Èní àálà ń lọ ṣọlídé nílùú òkè òkun tá a bá débẹ̀ a rí pé wọ́n tún ti change kìíní o, tá a bá dé airport ń sìn yìí o kì í ṣe pé a tún máa ń lọ ṣàlẹ̀ mọ́ o, a máa lọ round ni a máa ṣe káwa náà kí ìdàgbàsókè kó dé bá àwa náà tó jẹ́ pé àwọn policies wa wọ́n máa change tó jẹ́ pé àwọn aráàlú àti follow gbogbo àwọn nǹkan tó bá fi ilẹ̀ fún wa láti tẹ̀lé kò ní jẹ́ ìnira fún wa, kò ní jẹ́ nǹkan tó máa nira àbí tá a máa pariwo lé lórí tó bá ń kọjá lọ lórí títì tó rọ́lọ́pàá kí ìbẹ̀rù kó ṣe é pé àwọn agbófinró lélẹ́yìí ò gbọ́dọ̀ gbé nǹkan tó gbọ́ ẹ máa kọjá títì ẹ̀rọ ọlọ́pàá ọkàn yóò balẹ̀, ọlọ́pàá bá yín sọ̀rọ̀ ẹ wò pé ṣọlọ́pàá lẹ́ni tó bá mi sọ̀rọ̀ ẹ ṣáàbí kíni kí gbogbo yẹn kúrò ń bẹ̀ kí ìbẹ̀rù òfin kó wà nù wa. The only way tí ìbẹ̀rù òfin dẹ̀ ṣe lè wà nù wa ni tófin bá jẹ́ nǹkan tí gbogbo wa lè fara rọ tí ọkàn wa balẹ̀ láti lò, ṣùgbọ́n tó fi bá ti le jù tí gbogbo ẹ̀ lè kákáká ọgbọ́n àti máa ṣe yọ́kẹ́rẹ́ òun ni gbogbo èèyàn máa wá kọ́jọ kọ́ ṣe òfin fún wa tó jẹ́ pé ara wa balẹ̀ láti fi lè ṣe iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo nígbàgbọ́ pé àwọn ọ̀dọ́ lè ṣàtúnṣe. Ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ òun ni pé ìlú ìlọ́bí wa sí àwa láti ń fara rọ gbogbo wàhálà ìlàtìlẹ̀, a mọ nǹkan tá a fẹ́, àwa náà ti jáde lọ ìlú òkè òkun, a ti rí nǹkan tó ń ṣe ń bẹ̀, a ti rí bọ́ ṣe ń ṣe ó ń wà káwa náà ní irú ẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí. So táwọn bá fi lè wà nípò òfin àbí tó wà nípò agbófinró àbí ipò tí wọ́n ti lè implement àwọn òfin tí ìjọba bá ti fi sílẹ̀, mo ní ìgbàgbọ́ gidi gan pé wọ́n á lè ṣiṣẹ́ takuntakun. Ẹ wo irú call center tó jẹ́ pé kéèyàn wà nínú ilé ẹ̀ kí wàhálà kan ṣẹlẹ̀ ó dẹ̀ need láti pè, nǹkan kan ṣẹlẹ̀ ń bí báyìí bó wọ̀ ò tiẹ̀ pè ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ á pe nọ́mbà yẹn gan ó fi bẹ̀rù sáwọn èèyàn tó jẹ́ pé ẹrú máa bá wọn ò ní fẹ́ ṣí ilẹ̀ tẹ̀ àbí kọ́ ṣí ẹsẹ̀ gbé tó rán mọ́ ẹ pé tí èèyàn tó súnmọ́ mi ò bá tiẹ̀ pè ẹni tó wà ní òdì kejì ó lè bá mi pè. Irú àwọn yẹn mo mọ̀ pé táwọn ọ̀dọ́ tí gbogbo wa bá kó ọwọ́ ara wa papọ̀ àwa náà mọ nǹkan tá a fẹ́, àwọn náà wọ́n lè fi okun àti agbára wọn fi ṣiṣẹ́ kí orílẹ̀-èdè wa náà kó lè ní ìlọsíwájú tó dára àti èyí tó dẹrùn. Orúkọ mi ni Omobola Sanda, mo jẹ́ oníṣòwò aṣọ òkè àti kọ́kìrì, mo dúró wámúwámú pẹ̀lú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà.